Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi fa olóòótọ́ ní Nàìjíríà àti ní òkè òkun. Ní òní, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, mi ò wá bá yín sọ̀rọ̀ as babaláwo, mi ò dẹ̀ wá bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí filmmaker. Mo wá bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ethnobotanist tí mo tún jẹ́ lẹ́yìn babaláwo àbí filmmaker. Àwọn àgbàlagbà sọ̀rọ̀, wọ́n ní àgbàlagbà tí ò bá kẹrù sọ̀rọ̀, ó máa kẹtàn sáré tó bá dọjọ́ tí wàhálà bá dé. 2026 la wà yìí, ọdún tuntun. Ó yẹ kí ìwà wa náà, ó yẹ kóhun náà tuntun. Tá bá wá rí nǹkan tó lè ṣe wá láǹfààní, tá a bá sọ, a máa dàbí ọ̀tá Ọlọ́run, a máa dàbí ọ̀tá ọmọ ènìyàn náà pàápàá. Statistically, the number of people tó jẹ́ wípé wọ́n ti gbé trust wọn sórí herbs ó ti pọ̀ ju ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Kí ló fa eléyìí? Ọ̀pọ̀lọpọ̀ ló ti rí wípé n tó jẹ́ synthetic drugs táwọn ń lò, wọ́n ti realize wípé kàkà kó sàn lára ìyá àjẹ́, ìṣe ni ó tún fojoojúmọ́ bí ọmọ ní abo. Kí ni mò ń tẹ̀ láti fàyọ pẹ̀lú àṣàmọ̀ yìí ni wípé kàkà kí àwọn oògùn yìí kó bá wọn pinnu àìsàn tó ń ṣe àwọn, ìmíì ló tún máa dálẹ̀ ní àbálọ-bábọ̀ náà ni wípé a gbọdọ̀ wá wọ̀rọ̀kọ̀ ká fi ṣàdá. Òun ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ṣe herbs formulation pé ká ṣe oríṣiríṣi oògùn jáde láti lè jẹ́ kí ìgbà yìí gbádùn àwọn ọmọ èèyàn kó rọrùn. Ó dáa bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ herbalist, ẹ̀yin tẹ́ ń ṣe àgbo oríṣiríṣi fún ìgbà yìí gbádùn àwọn ọmọ èèyàn. A kí yín. Ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí, nǹkan tí mo fẹ́ sọ yìí ó wà very very important. Ẹ bá mi share rẹ̀ lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ pín nígbànígbà. Ọ̀pọ̀lọpọ̀ ló sọ wípé òun tún fẹ́ fáwọn èèyàn ní àgbo. Ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé òun fẹ́ fáwọn èèyàn ní àgúnmu, tó jẹ́ wípé àgúnmu tó tún fún wọn yẹn wàhálà ló tún dá sílẹ̀ o. Àgúnmu tó fún wọn yẹn wàhálà ló tún dá sílẹ̀ o. Kí nìkan tó ṣẹlẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe iṣẹ́ ìṣègùn, ká já ewé, ká já egbò, ká pò papọ̀ fún ìgbà yìí gbádùn àwọn ọmọ èèyàn. Ṣé o mọ̀ nípa nǹkan tó ń ṣe ṣá? Okay, mi wá bíbáyìí láti bá yín sọ̀rọ̀ lónìí gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ nípa ewé àtegbò nílànà ìbílẹ̀ wa, tó dẹ̀ tún gbìyànjú tó tún fi ìlànà olóyìnbó tó tún fi ṣe being an ethnobotanist tí mo jẹ́. Kí n lo ewé àtegbò lásán. Ká tó lè sọ pé ewé àtegbò yìí, ká tó lè recommend ẹ̀ fún èèyàn láti máa lò, ó ní láti go through lab work. A ní láti kọ́kọ́ test nǹkan tó ń pè ní toxicity rẹ̀ náà. Ṣé ewé yìí táwọn ọmọ èèyàn bá ń consume ẹ̀, tó ń bá administer rẹ̀, ṣé kò ní ìpalára ní ara wọn? Yálà ẹ̀dọ̀ wọn, ọkàn wọn, kíndìnrín wọn àti ẹ̀yà ara yòókù lápapọ̀, ṣé kò ní ìpalára ń bibẹ̀? Ìwọ tó ń ṣiṣẹ́ ewé àtegbò, ǹjẹ́ ṣé o test toxicity level ewé rẹ tó ń recommend fáwọn èèyàn? Lábẹ́ bákan náà, ewé àti egbò tó pò papọ̀ tó fẹ́ káwọn èèyàn lò, ọ̀nà wo ló gbà fi prepare rẹ̀? Ṣé ọ̀nà tí wọ́n gbà fi prepare ewé yẹn, ṣé táwọn èèyàn bá lò ṣé kò ní ìpalára fún wọn ṣá? Àwọn èèyàn máa béèrè wípé nígbà ayé àwọn bàbá wa, báwo náà ṣe ń test toxicity level ewé? Àwọn bàbá wa test toxicity level ewé, wọ́n test ẹ̀. Ọ̀nà tó ń gbà fi test ẹ̀ òun ló yàtọ̀. Ẹ rí wípé bàbá wa, wọ́n máa sọ wípé ẹ̀fọ́, ẹni tó bá sọ pé ògùn ni ẹ̀fọ́ kò parọ́. Ẹni tó dẹ̀ sọ wípé ẹ̀fọ́ náà nǹkan jíjẹ ni kò parọ́. Àwọn bàbá wa mọ̀ wípé nǹkan táwọn ò bá ti lè jẹ, ó túmọ̀ sí pé àwọn ò ní fi para wọn. Wọn nílò láti fi para. Nǹkan táwọn ò bá lè jẹ, àwọn ò ní fi sí ojú àwọn. Àwọn bàbá wa make sure wípé àwọn ewé kan bẹ tó jẹ́ wípé wọn ò ní lò. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ wípé wọ́n á lò. Ẹ jẹ́ ká ti rí ìbáyìí wò. Àwọn bàbá wa á ṣe àwọn ewé kan, wọ́n á gún. Wọ́n á ṣe àwọn kan, wọ́n á pò mọ́ ọṣẹ. Wọ́n á ṣe àwọn kan, wọ́n á ní kán fi wẹ̀. Wọ́n á ṣe àwọn kan, wọ́n á ní kán fi ṣàṣejẹ. Wọ́n á jó àwọn kan, wọ́n ní àwọn kan wà pé fífín ni. Torí pé bàbá wa mọ̀ wípé ewé yẹn, eléyìí tó bá yẹ káwọn fi ṣe ọṣẹ, táwọn bá lọ fi ṣe àgbo, ó máa léwu lára. Wọ́n mọ̀ pé eléyìí tó bá yẹ kí àwọn fi ṣe àgúnmu, táwọn bá lọ fi ṣe àṣejẹ, ó máa ní ewu. Wọ́n mọ̀ pé eléyìí tó bá yẹ káwọn fi ṣe àṣejẹ, táwọn bá lọ fi ṣe ìgbẹ́rẹ́ ní sísín, wọ́n mọ̀ pé nǹkan máa wà níbẹ̀. Eléyìí tó bá yẹ káwọn fi ṣe eléyìí táwọn àfi máa wọ ara, táwọn bá fi ṣe ìpara, kò ní ṣiṣẹ́ dáadáa. Ìwọ olùgbọ́ mi lọ́kùnrin lóbìnrin tí wọ́n náà ń ṣe iṣẹ́ ìṣègùn tó ń gbé ewé àtegbò
tó ń dà papọ̀ fáwọn èèyàn tó ń ta fáwọn èèyàn lórí mẹ́díà lórí TikTok, Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ onímọ̀ nípa nǹkan tó ń ṣe? Ayé ti da ayé ọ̀làjú báyìí. Gbogbo oògùn tá a bá fẹ́ fáwọn èèyàn ẹ jẹ́ ká try ká mọ báwo ni efficacy báwo ló ṣe rí. Èèyàn tó ní diabetes tá a fún ní àgbo tá a fún ní àgúnmu blood sugar rẹ̀ torí pé ó high òun la sọ pé ó wà diabetic àbí tó bá tún wá lo àgbo yìí tán tí ò bá ní appreciable amount tó yẹ kẹ́nìyàn ó lò blood sugar yẹn ó máa reduce ó tún máa lọ ní ìtànpé ní hypoglycemia that is low blood sugar. Ṣé mọ̀ pé torí pé blood sugar ẹ̀ ó high pé tá bá dẹ̀ sọ wípé blood sugar ó high ó máa wà ní range of 7.2 millimole per litre òun ló máa wà. Tá bá tún wá lo àgúnmu láti fi jẹ́ kó reduce wálẹ̀ tí a bá tún wá fún wọn ní the dosage tó yẹ kí ẹni tí nǹkan ń ṣe tó yẹ kó lò kí ni ìyá tún wá lọ já wálẹ̀ tó bá tún wá lọ já wálẹ̀ jù a tún lọ di tá à ń pè ní hypoglycemia that is low blood sugar. Tẹ́ pé tẹ́ bá dẹ̀ yẹ the measurement of blood sugar yẹn wò ó máa wà ní range of 3.9 millimole per litre. Tẹ́lẹ̀ dẹ̀ ṣe kí ni ó dẹ̀ wà dangerous àtàwọn nǹkan míì náà bẹ́ẹ̀ lọ. So mò ń fi àsìkò yìí rọ gbogbo àtà bá jẹ́ oníṣègùn tá à ń ta ewé àtegbò fún àwọn èèyàn ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká nímọ̀ nípa nǹkan tá à ń ṣe. Dẹ̀ ní paríparí ìwọ tó bá rí oògùn lórí social media wọ́n ní ẹ já ewé fínrin já ewé sáwórí pèpè já ewé ewúro lọ ẹ̀gbó papọ̀ kó o mú ṣé wọ́n tẹ̀sí toxicity nǹkan tó fẹ́ lò ṣé wọ́n tẹ̀sí ẹ̀ fún ẹ sá ṣé o béèrè lọ́wọ́ ẹni tó recommend ẹ̀ fún ẹ. Nǹkan táwa ṣe ni kó tó di wípé a máa recommend herbs fáwọn èèyàn kí wọ́n lò ó ti máa lọ sí lab a ti máa test MIC ẹ̀ a ti máa mọ̀ minimum inhibitory concentration ẹ̀ a ti máa mọ̀ a ti máa ṣe proximate analysis ẹ̀ mineral constituent ẹ̀ phytochemical property a ti máa ṣe kán tó lè recommend ẹ̀ fáwọn èèyàn. Tá a bá wá lè ṣe léyìí ẹ jẹ́ ká súnmọ́ àwọn àgbàlagbà tó ń sọ wípé ewé ewúro a máa ń jẹ wọn parọ́. Tẹ́ bá wo ọgbọ́n bàbá wa ẹ̀rí kí wọ́n sọ wípé ká fi àgúnmu wọn ní ká fi mu ògì torí wọ́n mọ̀ wípé ògì tá fẹ́ fi mu àgúnmu yìí ó máa reduce toxicity level àgúnmu yẹn kò ní jẹ́ kó wà toxic jù compare to kéèyàn kan dàgúnmu yẹn sọ́wọ́ kó fomi lásán sìn kó fomi lásán lò. Àwọn bàbá wa gbọ́n gan àwa tá a bá ń ṣe oògùn ẹ má jẹ́ kó jẹ́ páà náà la tún máa dá wàhálà lẹ̀ fún àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn náà complain pé àwọn ní àìsàn ọkàn àìsàn ẹ̀dọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká lo oògùn wa dáadáa sọ oúnjẹ rẹ di oògùn kó oògùn má bàa ṣe jẹ́ oúnjẹ rẹ.